wọ́n ní yínníyínní kẹ́ni ó lè ṣe míì òun ló dífá fún arákùnrin tí wọ́n ń pè ní Fẹ́rànmi Oyalowo táwọn èèyàn mọ̀ sí Àkànní Ẹkùn táwọn kan máa ń sábà pè ní Èṣùṣùmí. àwọn èèyàn ti ń sọ̀rọ̀ nípa òṣèrékùnrin yìí o. àwọn èèyàn wọ́n ń sọ̀rọ̀ nípa arákùnrin Fẹ́rànmi Oyalowo yìí o. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń sọ̀rọ̀ nípa eré àgbéléwò kan tí ó ṣe tí àkọlé rẹ̀ ń jẹ́ pátákó èṣù. ipa tí arákùnrin Fẹ́rànmi yìí kó nínú eré náà ipa tó lágbára ni o. ó tiẹ̀ tún máa ń sábà kó ipa àbàmì nínú eré àgbéléwò ti Yorùbá. ṣùgbọ́n eré àgbéléwò tí wọ́n ṣe jáde tí àkọlé rẹ̀ ń jẹ́ pátákó èṣù yìí eré náà milẹ̀ o. eré náà jìnlẹ̀ gidi gan ni o. tó jẹ́ wípé àwọn èèyàn ń kó eré náà jẹ lọ́tún ni wọ́n ń kó eré náà jẹ lọ́sì. àwọn èèyàn fẹ́ràn Fẹ́rànmi Oyalowo yìí o. àwọn èèyàn wá ń sọ wípé a ò ní gbinlá káká àlùbọ́sà níbẹ̀ o. wọ́n ní ọ̀gá rẹ̀ òun ni ó fi jọ o. táwa ni ọ̀gá Fẹ́rànmi Oyalowo àgbà òṣèré ilẹ̀ wa táwọn èèyàn mọ̀ bí ẹni mọ̀wó. ìyẹn òṣèrékùnrin Ọdúnládé Adékọ́lá òun ni ọ̀gá Fẹ́rànmi Oyalowo o. bá a bá wá ń kí Fẹ́rànmi ẹ jẹ́ á gbóṣùbà fún Ọdúnládé Adékọ́lá o fúnṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe lórí òṣèrékùnrin Fẹ́rànmi Oyalowo yìí. ó ní àwọn Yorùbá ṣe sọ wípé ọmọ tẹ́yà bá bí òun lẹ́yà ń jọ o. Fẹ́rànmi jọ bàbá rẹ̀ ó jọ bàbá rẹ̀ Ọdúnládé Adékọ́lá ó jọ ọ̀gá rẹ̀ o. eléyìí wá ni a fi ń sẹlibrétì rẹ̀ tá dẹ̀ máa sọ díẹ̀ lára ohun tá a mọ̀ nípa Fẹ́rànmi Oyalowo. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ní àǹfààní àti máa wò wá lórí ìkànnì yìí. ìkànnì King Fax TV a ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ àrìnà ẹni bá ní amánì òun la ò ní dé bá ń lé o. láṣẹ Elédùmarè gbogbo ọwọ́ tó ń ṣe ẹ̀ pátápátá ẹ ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ o. ọwọ́ tẹ́ ẹ fi ń ṣe ẹ̀ tẹ́ ẹ fi ń like ẹ̀ tẹ́ ẹ fi ń subscribe tẹ́ ẹ fi ń comment ọwọ́ yẹn ẹ ó fi gbóhùn rere ṣe nínú ọdún 2026 tí a wà yìí nínú oṣù kẹrin ọdún 2026. yes Fẹ́rànmi Oyalowo ó jẹ́ òṣèré director ni producer ni Fẹ́rànmi Oyalowo o. ó wá kàwé gboyè nínú ìmọ̀ technology oògùn táwọn èèyàn mọ̀ sí pharmaceutical technology. òun ni Fẹ́rànmi Oyalowo kà ní ilé ẹ̀kọ́ gíga Moshood Abiola Polytechnic táwọn èèyàn mọ̀ sí Mapoli nílùú Abẹ́òkúta o. Fẹ́rànmi Oyalowo wá gba ìdánilẹ́kọ̀ọ́ iṣẹ́ tíátà lábẹ́ iléeṣẹ́ Ọdúnládé Adékọ́lá Films Productions táwọn èèyàn mọ̀ sí OAFP. abẹ́ OAFP èyí tí ń ṣe Ọdúnládé Adékọ́lá Films Production òun ni Fẹ́rànmi Oyalowo ti kọ́ iṣẹ́ tíátà o. tó lè jẹ́ wípé ó ń gbé iṣẹ́ yìí lárugẹ tó jẹ́ wípé àwọn èèyàn fẹ́ràn rẹ̀ dáadáa o. Fẹ́rànmi Oyalowo ti wá ṣe ọ̀pọ̀lọpọ̀ eré àgbéléwò ti Yorùbá o. ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fíìmù jáde ṣùgbọ́n eré àkọ́kọ́ rẹ̀ èyí tó kọ́ ṣe jáde ní ọdún 2016 tí àkọlé rẹ̀ ń jẹ́ Déwùnmí Ariwo òun ni fíìmù àkọ́kọ́ tí Fẹ́rànmi Oyalowo máa kọ́kọ́ ṣe jáde o. Déolú Ariwo òun ni fíìmù àkọ́kọ́ rẹ̀. lọ́dún 2019 Fẹ́rànmi Oyalowo tún ṣe fíìmù kan táyé tún dámọ̀ dáadáa o tí àkọlé rẹ̀ ń jẹ́ Akóredé lórúkọ fíìmù náà o. táwọn èèyàn mọ fíìmù náà dáadáa. fíìmù ọ̀hún náà gbajúmọ̀ àwọn èèyàn kó jẹ lọ́tún wọ́n kó jẹ lọ́sì o. Fẹ́rànmi Oyalowo wá jẹ́ ọmọ kan tí Ọdúnládé Adékọ́lá fẹ́ràn dáadáa o. ó jẹ́ ọmọ kan tí ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àgbà òṣèré ilẹ̀ wa Ọdúnládé Adékọ́lá tí ó sì fẹ́ràn rẹ̀ dáadáa o tí ó sì máa ń farahàn nínú ọ̀pọ̀lọpọ̀ eré àgbéléwò tí Ọdúnládé Adékọ́lá bá ṣe jáde o. òṣèrékùnrin yìí ti wá gbé ọ̀pọ̀lọpọ̀ fíìmù jáde àwọn bíi Tómórí, Akínrógun and the Seven Angels, Love and Sacrifice àti
pátákó èṣù nínú eré àgbéléwò pátákó èṣù yìí òun ni Feranmi Oyalowo ti dára púpọ̀ o òṣèrékùnrin yìí gbìyànjú púpọ̀ ṣé bí ó ṣe bí arúgbó nínú eré náà ni àbí bí ó ṣe hùwà ìkà nínú eré pátákó èṣù yìí ẹ wá já lọ wo eré pátákó èṣù èyí tí Feranmi Oyalowo ṣe jáde o tó jẹ́ wípé ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ni ó jọ o. díẹ̀ lára ohun tá a mọ̀ nípa òṣèrékùnrin Feranmi Oyalowo eléyìí ni a fi ń sẹlibrétì rẹ̀. ohun tẹ́yìn náà bá mọ̀ tẹ́ ẹ mọ̀ nípa Feranmi Oyalowo nínú eré àgbéléwò tí ó ṣe jáde ni àbí àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ nípa rẹ̀ ẹ bá wa fi sí abala ìrísí o. díẹ̀ lára ohun tá a mọ̀ nípa òṣèrékùnrin Feranmi Oyalowo táwọn èèyàn mọ̀ sí akọni ẹkùn tàbí èṣùṣùmí ohun tẹ́yìn náà bá mọ̀ ẹ bá wa fi sábàlá ìrísí o. ẹ má gbàgbé ẹ fọ́lò kẹ́ ẹ láìkí post wa lórí ìkànnì Kingfax TV. èṣùṣùmí pátákó mi ire o.